Koiki Media bringing the world closer to your doorstep. Ìlú Àkúrẹ́ ni a tún wà ní ìdè láti gbé program Pastors Mix ní ìpínlẹ̀ Ondo ní ìlú Àkúrẹ́ ní ọjọ́ kọkàndínlógún oṣù keje ọdún 2023 a ní kí àwọn program wá sí ojúwòrán ní ìpínlẹ̀ Ondo ni a wà ní ìlú Àkúrẹ́ ní ṣọ́ọ̀ṣì First Baptist Church ibẹ̀ ni a wà ní a ti ṣe program yìí pé kí a mú wá sí ojúwòrán ní Koiki Media bringing the world closer to your doorstep. Praises and worship only à ń ṣe lọ́wọ́. Praises and worship only à ń ṣe lọ́wọ́.
Baby,
jẹ́ kí á jókòó. Ní orúkọ Ọlọ́run Olódùmarè, ọba ńlá, ọba dẹ́dá, ọba ṣẹ̀dá, ọba tí ó kárí ayé, tí ó mọ ohun gbogbo, tí ó sì lè ṣe ohun gbogbo. Ẹni tó jẹ́ pé àbá búrúkú níwájú rẹ̀ nítorí òun ọlá yẹ. Ohun tí ó bá ti sọ wípé bẹ́ẹ̀ ni, kò sí ẹ̀dá kankan tó lè sọ wípé bẹ́ẹ̀ mọ́, nítorí pé dandan rẹ̀ kì í tà sí lóòrèkóòrè. A kí gbogbo yín àti júbà lọ́dọ̀ Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ìrìn àjò wá, gbogbo ẹ̀yin aṣojú ní ẹ̀ka kọ̀ọ̀kan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, nítorí kìí ṣe ìpínlẹ̀ Oǹdó nìkan ni a wà níyìn. Gbogbo yín la kí. Ó tó di pé ọmọ wa ṣe atótónu láti fi yín hàn láti ọ̀dọ̀ arákùnrin Reverend Paul S. Lẹ́yẹ. Mo ní kí n sọ fún wa wípé bí orin yẹn ni, ó ní Jésù náà lè jìyà kéèkì sì máa sá. Rárá. Nítorí náà tí a bá sọ̀rọ̀ nípa Yorùbá nation, òmìnira fún ilẹ̀ Yorùbá, ohun àlàáfíà ni, kì í sọ̀rọ̀ ọ̀jà. Àsọ ẹgbẹ́ ẹni tó máa wà nípò tó máa wà nípò. Àsọ bẹ́ẹ̀ àgbógun ti orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n àwọn àlàáfíà àti òmìnira fún ara wa, fún àwọn ọmọ wa, fún àwọn ọmọ wa, lọ́nà tó fi jẹ́ wípé àlàáfíà máa wà fún mùtúmùwà èèyàn, tíṣẹ́ máa wà, ká máa rí jẹ, tí a máa rí mu, tí a máa rí ná, tí a máa rí lò. Ohun tí a mọ̀ fún nìyẹn o. Òfin sì fọwọ́ sí i. Yálà òfin orílẹ̀-èdè ní region tàbí ti àgbáyé ní human rights. Nítorí náà, kò sí nǹkan tí à ń ṣe tí ó lòdì sí òfin. Ìdí ẹ̀yẹ ló fi jẹ́ pé ní ọ̀rọ̀ Yorùbá nation yìí, àwọn bàbá wa Professor Bánjí Akíntóyè tàbí olóyè Sunday Igboho, wọ́n mú gbogbo nǹkan wọ̀nyí àti àwọn míì tó wà nídìí ètò, wọ́n mú létòlétò wípé kì í ṣọ̀kan gidi kò yé tàbí pé ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ tàbí pé ọ̀rọ̀ ìbọn àṣẹ bẹ́ẹ̀. Yálà ìlànà ti Oòduà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí náà, àwọn àgbékalẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé àgbékalẹ̀ àdúgbò wípé ìgbìmọ̀ tẹ́lẹ̀ tó wà nídìí, ìgbìmọ̀ tí ò ní ṣe Ọlọ́run fún ti Yorùbá nation. Ẹ̀dẹ̀mọ̀ ẹgbẹ́ ìgbà tí a bá sọ pé nǹkan ìgbìmọ̀ ti Ọlọ́run, nǹkan àlàáfíà ló mú lọ́wọ́, kì í ṣe ọ̀rọ̀ ti jà. Nítorí náà, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Bíbélì sọ wípé tí ọwọ́ mi bá tẹ Sáàmù, àyànà kí o lóòrùn. Àwa òṣòògùn àṣẹ́gbọ́, Ọlọ́run Olódùmarè la gbẹ́kẹ̀lé. Nítorí náà, fún ìpàdé ṣe òní tí a dúpẹ́ ìlú àwọn bàbá wa, Professor Akíntóyè àti gbogbo àwọn aṣojú ní gbogbo àgbáyé, wọ́n ń wò wá báyìí, wọ́n máa bá wa sọ̀rọ̀. Olóyè Sunday Igboho máa bá wa sọ̀rọ̀ àti àwọn èèyàn jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ ni. Lára àwọn olórí wọ́lẹ̀ ti wà nídìí, àwọn míì sì ń bọ̀, àwọn kan ti wá láti Kwara, wọ́n ti dé látọ̀yọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sáàrin wa. Bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn tó jẹ́ pé orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Oǹdó wọ́n ti wà bí, àwọn kan ti ń pè, àwọn kan wà lọ́nà. Ṣùgbọ́n torí pé àwọn tó ń sọ lọ́rùn, ilẹ̀ iṣu, ilẹ̀ mọ́, torí ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ìṣẹ́jú bá rìnrìn àjò padà sí ìpínlẹ̀ ẹni, láṣẹ ní ó tọ́, ó yẹ káwá bẹ̀rẹ̀ ètò náà ní pẹrẹwu, káwá ṣe àfihàn àwọn èèyàn tó wà láàrin wa àti àwọn èèyàn jàǹdùkú. Gbogbo wa lá pàtàkì. Nítorí náà, bí a ṣe ń kí gbogbo ní pé ẹ káàbọ̀ sínú ilé Ọlọ́run òye ní Àkúrẹ́ nípínlẹ̀ Oǹdó fún ti orílẹ̀-èdè ti Yorùbá, èyí tó jẹ́ pé Ọlọ́run fọwọ́ sí, èyí tó sì jẹ́ pé àgbáyé náà fọwọ́ sí, àti gbogbo ní pé ẹ káàbọ̀ Ọlọ́run Olódùmarè á dúró ti gbogbo wa o. Ètò náà àti ohun tí a fẹ́ á ṣe é ṣe lórúkọ Jésù. Báyìí mo fẹ́ pásọ̀ wa Paul S. Lẹ́yẹ kó wá ṣe àtótónu síwájú. Ẹ jẹ́ kí á pàtẹ́wọ́ fún Jésù. Somebody shout hallelujah. Hallelujah. Ìgbà nílé ọ̀fẹ́ tó ní àgbàrá ilé àwọn onígbàgbọ́. Ẹ lè mọ̀ pé orin hallelujah, ìgbé hallelujah fún ìṣẹ́gun.
ṣùgbọ́n tó bá ti gbàgbọ́ pé ìṣẹ́gun ni tiwa fún orílẹ̀-èdè Yorùbá. Shout hallelujah. Hallelujah. Ẹ bá bàbá tó lọ́wọ́ kọ́ wa nígbà níbẹ̀rẹ̀ lọ́dún pé onígbàgbọ́ ọ̀dọ̀ wa dìbò kí hallelujah. Ṣàtìgbà yẹn àwọn akọ́rẹ́ ìwọ̀n ṣọ́ọ̀ṣì ti wọ́n. So wájọ́ wọn wọ́n pè ìgbàlá ní wá. Ọlọ́run gbọ́dọ̀ pàpọ̀ kí hallelujah. Ẹ jẹ́ kí á jókòó. Lẹ́ẹ̀kan sí agbègbè ògbà àti ọlá fún Ọlọ́run. Ọba tí ó ń kó ṣe é ṣe fún wa láti dá ọjọ́ yìí. Ọjọ́ náà ló kò. Ìbáraẹni ẹ̀mí lè rí pé èyí ni ọjọ́ tí Olúwa dá. Inú wa ó dùn, a ó máa yọ̀ nínú ẹ̀. So no matter owó tó kó máa ṣẹlẹ̀ lórílẹ̀-èdè, torí pé ọjọ́ tó lọ ajá nìyí, inú wa yóò ṣe kéde o, ó gbúdọ̀ tún. Ajá yóò ṣe kéde o, ó gbọ́dọ̀ tún. Ó bẹ̀rẹ̀ jẹ́ pé èèkàn ti gbé tó eléyìí nígbà kan táwọn òyìnbó kan wá sí Èkó. Wọ́n ṣe survey láti Èkó dégbà àwọn ìpínlẹ̀ tí wọ́n lọ. Wọ́n wo ojú gbogbo àwọn èèyàn psychologically nígboro. Wọ́n rí pé ojú àwọn èèyàn láti Èkó táwọn ti bẹ̀rẹ̀ títí wọ́n ti dé Àbújá pé gbogbo ojú àwọn èèyàn ló fọ́ àrùn lójú wọn lé kókókókó smile lẹ́rìí sí Jésù jẹ́ kiri o. Náà bí wá ṣe lásán kí ló mú kójú àwọn Nàìjíríà lé àrà situation náà. Ara ìdí tá a fi sọ fún wa pé a nílò àti ìjàngbara fún òmìnira wa nílẹ̀ Yorùbá nìyí. Ká tó fún àwọn gómìnà yìí ọ̀tọ̀ ní bí ètò ìgbòkègbodò ọkọ̀ ọ̀tọ̀ ní gbogbo epo ṣe rí. Ṣùgbọ́n láàárín àná ìwé àlejò ìtìlẹ̀ tí gbọ́ pé epo tuntun wọ́n gbogbo epo ti lọ sókè. Ìfà títí di nǹkan bí aago mẹ́jọ àwọn ọmọ fi tò sí ní epo lágbo. Ó kú díẹ̀ púpọ̀ nínú ọmọ àpẹkọ mọ́. Bí mo ṣe kúrò bí láti láàárín tí mo padà tẹ̀lé àtọ́lọ́ fẹ́ àṣà ọmọ ìgbà tí mo fẹ́ ṣe. I left there around to now ní ètò rẹ́gbùrà. Our situation náà máa kọjá lọ́nà. So wọ́n dẹ̀ tó bá tí kí àpárí ìṣòro àlejò kí ló ṣẹlẹ̀ yẹn ibi tó lọ tó lára ìdí ẹ̀rọ máa wà ní àwọn lex àti gbogbo àwọn bàbá bàbá àwọn ọmọ wọn àwọn tó wá láti ìpínlẹ̀ òní àwọn bàbá wa tí wọ́n tó wá látọ̀nà jíjí bí wọ́n ṣe sọ fún wa ẹ̀rì ṣùgbọ́n torí àwọn àjálù ìṣẹ̀lẹ̀ kékeré tó ṣẹlẹ̀ ní ti bá transport ó fi hàn pé ọ̀pọ̀ àwọn tá ń retí yálà ọ̀pọ̀ jíjí àbí nítòsí gan ó lè máa rí àṣìfẹ́ ṣùgbọ́n mọ̀ pé ìbáwọn tí àwọn àtàwọn wà nígbà bá gbọ́ lónìí pẹ̀lú àwọn ìpàdé láti ṣe sẹ́yìn tẹ́lẹ̀ fi ṣe pàtàkì ó dàbí pé òré àwọn ènìyàn nípa Yorùbá nation tó ti lóò and as the political factors tó lè fà á lẹ́nu ọdún tó kọjá sí àkókò yìí ẹ̀rọ ọlọ́pọ̀lọ́ ọgbẹ́ ṣe ọmọ Yorùbá ó ti dé ipò àlééfà gẹ́gẹ́ bí àkílá tó ń bèèrè Yorùbá nation fún Yorùbá nation ti orílẹ̀-èdè gbogbo wa nìyẹn wọ́n ti pọ̀ ààrẹ personal ambition ẹnìkan ọlọ́jọ́ nìyẹn ó lè dẹ́ka wọ̀ pé àǹfààní máa wà nígbà tí àyípadà díẹ̀ máa wà tàbí ìyàtọ̀ lè wà pé ọmọ wà lórí oyè yàtọ̀ sígbà tí ẹni tó lè fẹ́ màálù ju ìfẹ́ ènìyàn lọ tó ń kọjú sẹ́gbẹ̀ẹ́ tó ń jà fún màálù pẹ̀lú màálù ṣùgbọ́n tí ó jà fún ẹgbẹ́ ní àwọn ìyẹn tó máa yàtọ̀ kò síbẹ̀ kò tí ì lè dàbí tó pé lákòókò yìí tẹ́tàtì láṣẹ jẹ́ ní Nàìjíríà ṣùgbọ́n ó dájú àfihàn pé a fẹ́ lọ sí láti máa dé láńlọ̀dù ara wa ilẹ̀ ara wa ilẹ̀ olómìnira ara wa gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dá wa ní ìpìlẹ̀ṣẹ̀ kí àwọn akónilẹ́rú lọ tó kó wa papọ̀ rí mo tí àwọn ìrìnàṣẹ́ lọ́pàá wà nípa ṣe àbí lórí rẹ̀ tó láì kàkó lóṣòro afẹ́ bu ọmọ àyàfẹ́ kí àwọn bàbá wa tó wà ní àti àwọn màmá wa tó bá tó àbí afẹ́ mọ̀ wọn kí àwọn adarí wọn lè bá wa kí ìpàdé yóò kún ọ̀fíṣíàlì láti máa tẹ̀síwájú láì lórí ẹ̀kẹ́. Ṣáájú àwa tí mo máa fẹ́ kọ́kọ́ kí mọ̀ torí àwọn iṣẹ́ tá a fẹ́ ṣe wọ́n ní gbogbo àwa tí a jẹ́ Pastors League Working Committee ó lè ní ìdí tó jẹ́ pọ̀lú àwọn ti bẹ̀rẹ̀. Tí gbogbo àwa tí a jẹ́ volunteer tí a jẹ́ òṣìṣẹ́ nínú ìgbìmọ̀ ìpàdé ìdílé ìgbìmọ̀ tábàwà ẹ̀jẹ̀ ká dìde dúró
ẹni tí ó bá ti wọlé ẹ̀ṣọ́ òfin àwọn ìgbà àti àtẹ̀wọ́ torí kí program tó bẹ̀rẹ̀ planning ló máa ń ṣáájú so àdètí dẹ́nu iṣẹ́ báyìí so dájúdájú ẹ̀ kó ní kálukú wà ní ẹnu iṣẹ́ àwọn kan ti ṣiṣẹ́ ìgbókèwé gan tó dé so ìdúná ẹ̀ta fẹ́ fi mọ̀ wá so lẹ́ẹ̀kan sí gbogbo àwọn tá a jẹ́ working committee ẹ̀kẹ́ ká dìde dúró so èyí bàbá wa ní we really appreciate you a ò tó bẹ̀rẹ̀ níṣẹ́ ọmọ ní máa jẹ́ sí àbúrò máa jẹ́ sí bọ̀t torí iṣẹ́ olúwa tó jọba wà àti ìjàngbára ọ̀rọ̀ ìrànlọ́wọ́ tó káwọn lára lè gbàgbà pé àwọn iṣẹ́ lásán lórúkọ Jésù sọ àwọn tá a bá jọ sí ibi iṣẹ́ wa ẹ jẹ́ ká ra kó lórí ìdìbò bẹ́yẹn àájá ti bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ àárín tó kẹ̀kẹ́ ká lọ sí ibi iṣẹ́ wa God bless you in Jesus name so ẹ má jẹ́ ká lóko mọ́ kẹ̀kẹ́ ká lọ sí ibi iṣẹ́ so báyìí mo bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn bàbá wa tí wọ́n jẹ́ igbákejì alága fún gbogbo àwọn Kírísítẹ́nì nípínlẹ̀ Oǹdó àwọn náà ní Bishop Akọ̀wọ́láfẹ́ ètí kábàdé wà fún Jésù. Yorùbá nation. Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. Ẹ̀wọ̀n lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ọmọ àbí òṣèṣe. Ẹ̀rù ní bàwá o. Ẹ̀rù ní bàwá o. Ẹ̀rù ní bàwá o. Iṣẹ́ gbogbo ọ̀la lè sọ ẹ̀wọ̀n rẹ̀ ẹ̀wọ̀n ọkọ̀ ó yẹ kó dáa ìbáyé o. Àti ń sùn o, àti ń rìláàsì o. Ṣùgbọ́n nípa tèmi o, àti ti lé mi, a ò ní padà sẹ́yìn o. Títí tí ọwọ́ wa yóò tẹ ìkóni lẹ́ẹ̀kan sí òkì ní ẹ̀kú lé o. Ẹ̀kú àkọ́ní ṣe, ẹ̀kú ìkóramọ́ra láti jàgbàgbà òmìnira òṣòro àbí òmìnira o. Gbogbo ọlọ́run ló mọ̀ rè ọlọ́run Yorùbá òkì gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá ẹ̀kú lé àṣìṣe. Àbẹ̀wò ẹ̀kọ́ Jésù nínú ọ̀rọ̀ tó sọ kẹ́yìn ó yẹ ká tẹ́tí sílẹ̀ dáadáa bẹ́ẹ̀ sì pé pẹ̀lú ọlọ́run ẹni bí tí àwọn àrẹ̀ṣẹ́ ọlọ́ta rẹ̀ jẹ́ aṣojú ọlọ́run láti wà ó fi kọ́ ọlọ́run ti ṣe kíni ó ti wà níbẹ̀ ṣùgbọ́n alẹ́ ti bẹ̀rẹ̀ pọ̀ pé á ṣe kíni o á ṣe orúkọ Jésù. Ẹjọ́ bí a ṣe ń ṣàfihàn gbogbo àwa tí a jẹ́ adarí wa ní ẹlẹ́kùnjẹ̀kù tó kù jẹ́ ní kan yìí tẹ̀lé blọọkì lẹ́nu ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìdíkà gbogbo àwọn àwọn artist àwọn ọ̀gá jẹ́ olùgbàlejò wa wọ́n ti wà níbi both bàbá bátẹ́rù rẹ́rẹ́lẹ́gì you are our chief host. So, Sam, kó tó gbà bẹ̀rẹ̀ sí ṣàfihàn àwọn ẹ̀kọ́ fẹ́kẹ́ ti lórí ìjọba yìí. So, ẹ ti ti wọ́n lórí. Ìyàwó ẹ̀kọ́ Sam, God bless you. Àwọn bàbá tó fàyè gbà wá láti wà níbí. Àwọn lẹ́rìí ìwòye ẹ̀jẹ̀ kápá ti wọ́n fún Jésù. So, àwọn náà tó kù tí a fẹ́ fi hàn. Àwọn náà ni àwọn tí mo sọ ọ̀yẹ́ sókú gbogbo àwọn adarí wa tí wọ́n jẹ́ aṣojú ọlọ́run ìjọba gómìnà nìkan ní ẹgbẹ́ àpapọ̀ nígbàgbọ́ ẹjẹ́ kí á jẹ́ ìjọ ní ti àbáwọ̀. If you are current executives either in the state mo lè má wọ̀ wá or in the local government but you are current executives ẹjẹ́ kí á jẹ́ ká dá wa please. Ìjọba láti wà God bless you in Jesus name. Ẹ̀tí bá lẹ̀sẹ̀ nípa kan, ó sọ nípa gbogbo àwọn block leaders tó àwọn ìwọ̀n ní PFA ní àyè bàbá wa bí àwọn ìwé ẹ̀bá lára yìí. Àwọn PFA, àwọn sí PFA. Ẹ̀jẹ̀ ká ìdìbò láti àwọn adarí. Àwọn bàbá nínú. Agora salta se perdendo no chão. Passa uma ideia de arawaninha, aí lá. Eu pensei assim,
Praise the Lord. Fún Christian Council of Nigeria CCM yálà Anglican ní Methodist ní African Church ní Salvation Army ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ bá wà ní ẹ̀jẹ̀ kí á dìde kí a kí hallelujah. Hallelujah. Àwọn OAIC tó jẹ́ block wọn láṣọ fún Celestial ní KRS ní Ayọ̀ ní o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ẹ bá wà níbí ẹ̀kẹ́ hallelujah. Hallelujah. Tí a bá rí àwọn Catholic Secretariat of Nigeria CSN tí ó bá wà níbí ìyá rí Catholic tí ó ti débí. Hallelujah. Ṣe púpọ̀. Tekan Equa, bá jẹ́ Tekan Equa tí ẹ bá wà níbí. Yes, praise the Lord. Hallelujah. So, wọ́n ti sọ lẹ́ẹ̀kan máa pè wọ́n ti ṣe ti Pentecost àbí CPFL. So that is the block. Praise the Lord. So, despite the ìgbòho ṣe rí, ó fẹ́ pé a ti ní àwọn aṣojú káàkiri rẹ̀ kápọ̀. So, we thank God for that. Praise the Lord. Àwọn afájọ́ pé ìpínlẹ̀ mìíràn láti sí ìpínlẹ̀ òkúrò láti wá ètò àfihàn wà yàtọ̀ sí àwọn special guest wa tuntun wa. So, ìgbà wa tó jẹ́ pé ìpínlẹ̀ mìíràn. Praise the Lord. Ìpínlẹ̀ òkúrò ti wá sá. Ogun State, sir. Ogun State. Kéèyàn tó wá láti Ogun State. Orúkọ tèmi ni olùdílé olúwa mọ́rọ̀ tí gbogbo èèyàn bá sì kọ́ bèrè ní ọ̀rọ̀. Yes, my brother. Màá wá ṣàlàyé púpọ̀ lórí mílíọ̀nù lọ sí àbájá. Ọba Jésù kìí láti lè Kwara. Ẹgbẹ́ àwọn àwọn ọmọ Jésù. A ní àwọn bàbá wa pàtàkì lára àwọn àgbà ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n sì wá ṣe aṣojú àwọn bàbá àwọn ìránṣẹ́ Ọlọ́run láti Kwara State. Ìfàmù fẹ́ bí sọ pé ìkan lára àwọn mẹ́sẹ̀jì wọn tí mo rí lórí ìsìkáyà mi láti lè sọ pé mo jáde nípa jáde nìkan. Ṣùgbọ́n ó yẹ kí ẹgbẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run ká lè dá sọ fún wa nílẹ̀. Àwọn náà ní bàbá wa ìránṣẹ́ Ọlọ́run. Bàbá sọ lára àwọn ajíhìnrere tó ti bá àwọn bàbá ajíhìnrere àgbà lábẹ́ ìṣẹ̀lẹ̀ṣẹ̀ bàbá Bádàrí wọn jẹ́ ìlara wọn. Ìtàbá dẹ̀ sọ nípa àrùn ilé bàbá lọ́nà láti lọ wá níbi kí wọ́n ti bàbá ti jáde àwọn olú àdúgbò òkè yẹn. Ẹ̀rọ wa tẹ̀lé ti bọ́ọ̀gà tó ti sọ nípa ìrìn àjò bàbá olólọ́wọ́ pẹ̀lú bàbá lọ́nà lórí òkè yẹn. Àwọn kan ni wọ́n gbé kílìpì jáde. Ṣé ẹ̀rọ kan máa ń ṣe lónìí? Ara àwọn àkóṣe àsọtẹ́lẹ̀ tó ti wà nílẹ̀ tó yẹ káwa kírísítẹ́nì àwọn àkóṣe tó yẹ ká ti wá rí táwọn wá rí. So tó jẹ wá níyà àwọn tìta bá dé sọ́dọ̀ foundation àti àpàdà sílé máa tẹ̀lé ọ̀sẹ̀ bí ló pọ̀ tó físíkà. So àwọn ìdí gan wá ní tó wà níbí lónìí. Wọ́n sọ pé ó wú ìrọ̀lẹ́ ọ̀gbẹ́ gáàlú kó rí àwọn tó lé ẹ̀rẹ̀kẹ́ sọ̀rọ̀ lánàá ẹ̀mẹ́wàá tó wú ìrọ̀lẹ́ tó ti rí pé tẹ́tọ́ pé to keep Nigeria one is a task àwọn ọmọdé ẹ̀mí ìgbò wà ló sọ̀rọ̀. Shout hallelujah. So when the whole thing is really good, she can be out there to be good like that. So I want to bàbá wa ajíhìnrere àgbà agẹ́gẹ́ ojú láti Kwara State. Ẹ jẹ́ ká pàtó wa fún Jésù. Bàbá ẹ máa wọ̀ lọ́wọ́ tó rí sà. Àjẹ gbogbo àwa ẹ máa mú àwọn bàbá wọn wájú. My evangelist, so please help me to ẹ ṣe. Ìgbà wọn náà ní iṣẹ́ tó wà jẹ́ fún wa. Bí a ṣe ń tẹ̀síwájú, wọ́n jẹ́ pé àwọn ìwà tí ó yìí láti àwọn ìpínlẹ̀ mìíràn ní àwọn tó kù púpọ̀ lọ́nà wá débi bá wa láyọ̀ lórúkọ Jésù. Ìjọba láìpẹ́ yẹn máa ti ní àdéjọ kò ṣègbè pé àti ìpínlẹ̀ tí gbéra bọ̀ ni wọ́n ti dé tó sí Iléṣà ìyẹn nígbà pàápàá bẹ́ẹ̀ tó mọ̀ pé bẹ́ẹ̀ sọ ó
Wọ́n wọ́n pé gbogbo ìjọ́jú aláwọ̀ ọmọ ẹ̀rọ sí àdínlòkun. Here, and our delegates in Ọ̀ṣun State. Nígbà kan náà ní lára àwọn olóyè wa tí wọ́n ti dé. Ẹgbẹ́ gba àwọn létí náà ṣe tẹ́lẹ̀ ara àwọn aṣojú àwọn ọba wa náà tí wọ́n wà níbi àjẹ́ ti gbé wọn. Òtún dàbí pé ara bàbá ni ìgbà pé pípa àjọ àwọn náà lè dílé nì. Wọ́n lé kára ó lé láti àwọn àti ara wa tó wà lé fún wa lórúkọ Jésù. Tó gba àwọn olóyè wa tó ti wà níbí. We want to recognize with our traditional chiefs or rulers níbi tí a bá wà pẹ̀lú ẹ̀jẹ̀ káàdì tọwọ́ tó bá fẹ́ kí afẹ́yẹ ní sí àwọn olóyè wa ẹ káàbọ̀ sáà ẹ jẹ́ ká mọ orúkọ yín ká lè mọ ìdílé tí wá sáà lọ́wọ́ bẹ́tà. alẹ́ ìlú ìjà ẹ̀kún. ẹ jẹ́ ká àwọn ọmọ ojú sí. Pé ọ̀rọ̀ bá sọ́yìn àwọn káàkiri kí ló ṣe wọ̀n bá wa dá sí. Sọ ẹ̀ka mọ̀ pé orí bẹ̀. Sọ tí gbogbo àwọn àtàwà jẹ́ ìrìnṣẹ́ ọlọ́run láti ìlú tí kìí ṣe Àkúrẹ́ bí a sọ̀wọ́dá local government or sọ̀wọ́dá àjọ sákúrẹ́ ó ní ìtòfẹ́ ṣe ẹ̀jẹ̀ kí a lè ju afẹ́ dáwà. Kìí ṣe ìlú Àkúrẹ́ ló ti wá gẹ́gẹ́ bí ìrìnṣẹ́ ọlọ́run. Níbi ìyá ìjà bí i àìlà bí i àìlà ẹni ká jẹ́ ìjọ yẹ́sà ẹka bọ̀sà búlẹ̀ tí wásà olúkọ ní fọ́mù òjò ìyàwó ẹ̀kọ́ ọ̀sán láti ọwọ́ ẹ̀ka ọ̀sán láti ọwọ́ ẹ̀ka ọ̀sán ṣòkálẹ̀ ọ̀pẹ́ kìí ṣe àwọn Àkúrẹ́ nìkan náà ní tó gbogbo àwọn àwọn láti ìlú Àkúrẹ́ lókùnrin lóbìnrin ránṣẹ́ ọlọ́run pálábà ẹjẹ́ ká lè tó gbájọ bí ara bí àwọn olóògùn àlejò kí hallelujah àti ìwé ilé ẹ̀ka àbọ̀ lórúkọ Jésù ẹjẹ́ ká jókòó. Then a ti ṣe ní ti agboolé ìgbàgbọ́ ṣùgbọ́n ní ti Yorùbá nation a ní àwọn aṣojú gbogbo torí a ní àwọn onírúurú ẹgbẹ́ tí kìí ṣe passport league nation. So Kabbalah is a cantonship of so I think we need to recognize assets. So àwọn tí wọ́n bá kọ́kọ́ recognize even àwọn tó yẹ kí wọ́n ṣiṣẹ́ example wà dáadáa jù ó dà pé Ọmọlúkà ò tí sí àlẹ́sẹ̀ ìjọba wọn tó kìí. So láìsí wọn wíwẹ̀ máa fi bàbá wa tí wọ́n jẹ́ adarí ẹlẹ́kùn tìpínlẹ̀ Oǹdó nínú structure fún tí àwọn bàbá fúnra wọn ṣẹ̀gbé kalẹ̀. Láti òkè bọ́ sí ọgbọ́n bá máa àwọn ọmọ structure Yorùbá nation tó Yorùbá nation ní structure tó yà wọ́n ìdàgbára láì ní structure. So ní gbogbo ẹlẹ́kùn tó jẹ́ ti ìpínlẹ̀ Oǹdó àti gbogbo àwọn tá a bá jẹ́ ẹgbẹ́ tá a bá wà níbẹ̀ ni àwọn tó ń darí wa àwọn náà ni bàbá wa Barrister Ọmọjọlá. Praise the Lord. Ìbí pẹ̀lú wọn ni yóò kọ orin ayọ̀ lọ́jọ́ náà. Ìbí pẹ̀lú wọn ni yóò kọ orin ayọ̀ lọ́jọ́ náà. Orin ayọ̀ ọba òògùn. Orin ayọ̀ fúnra padà. Yorùbá náà ìbí pẹ̀lú wọn ni yóò kọ. Orí ayọ̀ lọ́jọ́ náà. Praise the Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wà bí lọ́jọ́ òní. Mo dúpẹ́ pé mo rí yín. A ò ní pẹ́ débẹ̀. A ò ní jà. Kò sí ètùtù tá a fẹ́ lé sí Jésù sí òṣìṣẹ́ fún wa. Ẹsẹ̀ ayọ̀ láwùjọ títẹ̀ ilẹ̀ Yorùbá tí a lọ. Ibẹ̀ láti wá omi ìpàkápò lé àti wà ń bẹ̀. Ọmọ wa ló wà ń bẹ̀. 8,000 àbúrídìí ẹ̀. Nítorí pé tí wọ́n bá kọ́ pọ́ọ̀sì àwọn ọkọ̀ ńláńlá tí ó káàkiri tó pèrò tí wọ́n kàṣí wákàtí wọ́n bá kó fún ìlú
tó ṣe ń wọ ọ̀dọ́ wa tí wọ́n kọ́ ilé iṣẹ́ lọ́kọ́ ilé ìjọsìn lọ́kọ́ ilé ìwòsàn a ò ní di president ṣùgbọ́n ètò àbẹ̀ àbílé kúrò bẹ́ẹ̀ ilé káàrí tọkàntọkàn gba òmìnira wa ilé káàtó sẹ́yìn aṣíwájú wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àti jagunjagun wa Sunday Adéyẹmọ Adébíyì Ìgbòho àmì Jésù kò fi wá sílẹ̀. Praise the Lord. So ká tó ṣe ránṣẹ́ àwọn ọ̀dà Yorùbá groups bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ìkan lára àwọn bàbá wa tuntun dé lára àwọn adarí wa ní inú àjọ ìgbàgbọ́ tí wọ́n dẹ̀ tó jẹ́ bishop aláṣẹ ti ìjọ Methodist àwọn bàbá bishop ọ̀ṣunjú yìí so tọwọ́tọwọ́ sà we are recognizing you ẹ máa bọ̀ ní àyè ìwà wájú sà ẹ welcome sà. So you're welcome, sir. Are you on this side? Thank you, sir. You want to be with our way fast. One very important program, we let go. So through our partners and religion, not one let go for sharing. But make sure we get back and make we actually one thing. Láti àwọn òpàdé lẹ́ẹ̀kì sí ẹ̀ka pàtàkì ọ̀fọ̀ Jésù sísá ẹjọ́ tàbá tó àwọn adarí wa tó máa ń nílé sí bàbá ti rí o jẹ́ kí a ti tètè kàn wọ́n. Yes, gbogbo àwọn tí a jẹ́ adarí ní gbogbo tàbí mìíràn nínú ìjàngbara Yorùbá nation ẹ jẹ́ ká dìde dúró ká lè mọ ara wa àwọn ara wa ní. So Yorùbá nation officers whatever group tó ti wá yàtọ̀ sí pastors league ẹ̀jẹ̀ ká lè dúró. Àṣà àwọn adarí tó kù tó wà mímọ́ nìyí. Ẹ máa bọ̀ wọ́n lè tó. Òbíyọ̀, arákùnrin tí ẹ rí yìí. Kọjú sí wọn. Ẹni tí olúwáyà ni olórí àwọn ọ̀dọ́ gbogbo ní Yorùbá land ní Yorùbá nation ọ̀dọ́ gbogbo ìpínlẹ̀ láti ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ìṣẹ̀kírì àwọn ni olórí gbogbo ọ̀dọ́. Wọ́n ṣe takuntakun, wọ́n ṣe tọkàntọkàn, àdúgbẹ́ pé Ọlọ́run tì lẹ́yìn kò farapa nínú ìṣubú ọkọ̀ tó wọ̀ ò dànù, ó ń sùn, ó ń jí, ó ń dìde, ó ń rìn ẹ̀yìn Ọlọ́run. Ẹ̀tọ́ lọ jòkó láwọn aṣojú orí kò lẹ́wọ̀n tó. Ẹni tí ó jẹ́ olórí ọ̀dọ́ ní ìpínlẹ̀ Oǹdó, ìlú Oǹdó ló ti ń bọ̀, Bọ́lọ́findé Tọ́pẹ́. Yorùbá nation. Bẹ́ẹ̀ wọ́n ti tà. Ọ̀gá wà wájú àjọ. Ọ̀gá ẹ̀ ní.
mo ti fún lórúkọ ẹ, mo ti fún orúkọ ẹgbà. So mo ti ní ọmọ mo ti pẹ́ náà ni. Praise the Lord. So wọ́n jẹ́ pé ìbá àwọn aṣojú tó ìdílé ti ẹgbẹ́ Yorùbá ní ìyẹ̀sùn náà tó bá dẹ̀ sọ àwọn àbájẹ́ kí àwọn God bless us in Jesus' name. Gẹ́gẹ́ bí coordinator ti Pastors League. Àwọn bàbá àjọ ṣiṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ náà ti kàn sí ní not take permission like bàbá Adébórí Ọ̀tá. In fact, ara àwọn tá a jẹ foríkorí láti fix the date ẹ̀rọ ọ̀pọ̀ wá táwa ní platform ẹni pé ó di bí ọ̀sẹ̀ kan ní mo jù sókè pé ẹ jẹ́ ká jọ make a suggestion ẹni kí a tó fẹ́ lóko. Ọ̀gbà tí ìgbà fẹ́ lóko sí wọn náà la wà yìí but suddenly àwọn ìpín àjáwé ìkànsílẹ̀ náà ló ṣe àlọ́ṣẹ́ ló wá láti ẹlòè wọ́n dẹ̀ jẹ́ kó ní ọmọ sọ fún wa pọ́tíkà ní. Bákan náà àwọn alága wa àná ní ti kàn ẹgbẹ́ náà yọ̀ lájàpọ̀ ẹ̀kọ́ kò sí kàkà bá ṣe mítì tí wọ́n kì í sé so àwọn náà ṣe fún àwọn ọmọ àwọn àbí fat àwọn ọ̀gá wa tó wà níbi ICT àwọn wọn ti wá sọ àwọn onílà ni wọ́n aṣaṣojú wọn wọ́n ti ìpín kan náà ló sáré yẹ̀ wọ́n lẹ́sẹ̀ tó ti kẹ̀kan débi àwọn kọ̀ọ̀kan tó kù sí pé wọ́n bọ̀ so àwọn tó bá dé bá wa ọ̀tá àdìbá dúró dè wọ́n so that's why I continue. God bless us in Jesus' name. Orúkọ ti mi ní rere Paul lẹ́yìn God bless you. Praise the Lord. Bákan náà, torí pé ẹgbẹ́ a ṣe sọ lẹ́ẹ̀kan ìfún ẹlẹ́ka nìkan, bí a bá ń sọ̀rọ̀ nípa ẹlẹ́kùn èyí tí bàbá Barrister Ọmọdéọlá ṣe olórí fún ní ẹlẹ́kùn, bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀ka kọ̀ọ̀kan tó wà bẹ́ẹ̀. Yálà fún ti ìròyìn ní, mídíà ní, fàìnánsì ní, síkíọ́rítì ní, gbogbo ẹ̀ láti ṣe àgbékalẹ̀ ní ìpínlẹ̀ Oǹdó níbí. Yàtọ̀ sí èyí náà lágbára Ọlọ́run torí kíkú fi àkókò yìí náà sọ fún wa tó bá di ọjọ́ ìsinmi yìí on the 23rd of July 2023 láago mẹ́jọ Nigerian time láago mẹ́ta American time káàkiri gbogbo àgbáyé afẹ́ṣe ìfilọ́lẹ̀ tí àwa tí a wà ní mídíà ní gbogbo àgbáyé tó ti ilẹ̀ Yorùbá afẹ́gbé kalẹ̀ wọ́n á ṣe inauguration rẹ̀ ní Amẹ́ríkà lọ́wọ́ pẹ̀lú àwọn ètò tí ó tún jẹ́ bí ìtọ́nisọ́nà ìwàásù atótónu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó tó bá ti di àjọ bí aago mẹ́jọ jẹ́ kí á tún lágbára Ọlọ́run ní àkókò ti Nàìjíríà aago mẹ́ta ní ti Amẹ́ríkà fún rédíò àti tẹlifíṣọ̀n ti ìpínlẹ̀ ti orílẹ̀-èdè Yorùbá ní àkọ́kọ́ àwọn bàbá Akíntóyè ti Sunday Igboho ṣìlẹ̀ ní Fáróbí ambassador èmi náà máa wà bẹ́ẹ̀ sì máa bá wọn sọ̀rọ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé ìwé ìbọn gbogbo wọn tó máa wà bẹ́ẹ̀ arákùnrin tó jẹ́ ìdọ́kọ Bámiṣílẹ̀ Rẹ̀mí Bámiṣílẹ̀ Olúrẹ̀mí bẹ́ẹ̀ ni Bámiṣílẹ̀ èmi àtọ̀hún ti bẹ̀rẹ̀ iṣẹ́ ti rédíò àti tẹlifíṣàn ní 70s tí a fi dá rédíò ìpínlẹ̀ Oǹdó sílẹ̀ nígbà táwa kúrò ní Ìbàdàn tí a fi mú ẹwà sí ẹ̀wá síbí ìní àtàwọn tó jọ ṣiṣẹ́ wọ́n tó lọ sí ìlú òyìnbó torí náà ohun tí a mọ̀ wá sí nìyẹn tí a ṣe tó di pé àtúbẹ̀rẹ̀ iṣẹ́ ti Ọlọ́run ìgbà tí bàbá Ọbádáre gẹ́lẹ́sọ̀tọ̀ tí mo yẹ olóòtú ètò ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́ba ilé tí a fi dá àwọn ètò onígbàgbọ́ sílẹ̀ àwọn tí a bá wà ní tí a gbé àkàdé ẹ̀ àmọ́ jọ̀wọ́ ó nígbàgbọ́ máa ka ilé rẹ̀ jọ̀wọ́ ó nígbàgbọ́ máa ka bíbélì rẹ̀ jọ̀wọ́ ó nígbàgbọ́ máa ka bíbélì rẹ̀ àti Sunday school ni mo fẹ́ràn láti lọ. Sunday school ni mo fẹ́ràn láti lọ. Láti kọ́ ẹ̀kọ́ tí Jésù Olùgbàlà. Sunday school ni mo fẹ́ràn láti lọ. Gbogbo èyí là ń ṣe tí a fi wá dá kàn sílẹ̀ láti ọwọ́ bàbá Gbónígi tí wọ́n jẹ́ alága àkọ́kọ́ tí mo lè jẹ́ akápò àkọ́kọ́ láti ilẹ̀ tí a fi dé PRO àkọ́kọ́
láti bẹ̀ tí a di secretary ọdún mẹ́jọ, láti bẹ̀ tí a di deputy state chairman, láti bẹ̀ tí a di director ní south west, láti bẹ̀ tí a jẹ́ general secretary àkọ́kọ́ ní gbogbo 17 southern Nigeria, láti lè wípé ká gbé orúkọ Olúwa ga. A ṣe é ṣe fún gbogbo wa ní agbára Ọlọ́run. Orílẹ̀-èdè Yorùbá tí a ń sọ yìí lágbára Ọlọ́run, a ṣojú gbogbo wa, a ṣojú ọmọ wa, a ṣojú ọmọ wa ní agbára Ọlọ́run. Praise the Lord. Àbẹ̀wò ọ̀gbà tí a ti ṣe àfihàn kalẹ̀ tí kí ara wa àwọn àtàwọn physically present níbí. Àìmọye àwọn ènìyàn wa nínú ìjàgbara tí Yorùbá nation ni wọ́n wà lórí Zoom káàkiri orílẹ̀-èdè àgbáyé lọ́wọ́lọ́wọ́. So máa pe àwọn co-coordinators mi tó wà ní UK láti lè jẹ́ kí a mọ àwọn tí wọ́n wà ní orí Zoom àjọ ń ṣèpàdé lọ́wọ́ káàkiri. Nínú èyí tí bàbá gan ká tó bẹ̀rẹ̀ ní bàbá gan ti fún lọ́sí àwọn ọmọ náà. Máa pe Mr. Fatai Okoremiju. So ẹjọ́ tẹ bá wò mí, ṣùgbọ́n a fẹ́ kí àwọn Mr. Fatai wọ́n ti kó wọn tàbí tí wọ́n bá delegate láti bá wọn ṣiṣẹ́ yẹn ní media láti fi gbogbo àwọn ìwà tó wà ní orí Zoom kan wà. Ẹ ṣé. Mi ò bí àwọn ọkùnrin àbá wà ní ìyàwó lọ́mi ní ẹni bá get this àkórí tó bá ẹkùn àìtí are connected pẹ̀lú wọn láti lè jẹ́ kó ṣe àfihàn wa tí a wà ní orí Zoom ní àti ẹ̀bá ń wọ̀ máa ń gbọ́ wa. Ẹ bá wà wọ́n ló ti sódà sí i. Ẹjọ́ àwọn àpapọ̀ wà lórí Zoom. Àfẹ́mọ̀ ní ìkọ̀ọ̀kan sí ẹjọ́ wọn. Shut up. Well, tonight is the service. Then we have to go to the next. So, we are moving to the next edition or item. So, we'll talk about it. I want to talk about it. Lára gẹ́gẹ́ bí a ṣe sọ lára orúkọ àwọn tí wọ́n wà lórí afẹ́fẹ́ káàkiri gbogbo àgbáyé, bàbá pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè wọ́n wà ní àtúntò tí wọ́n máa bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni. Bákan náà ṣe Sunday Ìgbòho wọ́n wà bí àwọn náà máa bá wa sọ̀rọ̀. Ẹ̀dá Fàtà ìwúrí ìlú UK àwọn wọ́n wà bẹ́ẹ̀ á máa gbọ́rọ̀ lẹ́nu wọn. Bákan náà láti àpín ara wọ́n wà bẹ́ẹ̀. Prọfẹ̀t Dr. Larry Ajéwọlé wọ́n wà bẹ́ẹ̀. Títílayọ̀ Fágbóore wọ́n wà bẹ́ẹ̀. Bishop Adésínà àwọn náà wọ́n wà bẹ́ẹ̀. Jẹ́ pé láti gbà tí a ti bẹ̀rẹ̀ tó tí ó gbà tí a ti bẹ̀rẹ̀ àwọn náà ti ń bá wa lọ. Gbà tí wọ́n bá tún ṣe lórí afẹ́fẹ́, àwọn tí ó bá wà bẹ́ẹ̀ gbà tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ àwọn máa kọ́ wọn. Lọ́yà okay, yes, Larry Adéwọlé wọ́n wà bẹ́ẹ̀ tuntun láyé wọ́n wà.
Because I will not to send the information they are not connected, so you have a power of our Zoom work. Ṣáájú lára àwọn kí ẹ̀ tí a ti rí barrister Janet Fashanu, àwọn ní ara wa ìdàgbàsókè láàrin àwọn obìnrin tó wà ní diaspora ní US. It's one of the legal team àwọn bàbá ní CDM. Yes, I was. Hey, to this, I need to okay. Okay, I want to go so, he should never ask why to analyze it to one response. Bishop, you know, too, I need to mind. Okay, why this okay, who are you? What do you want, Bishop? To buy on month. To buy on month. So, the Bible is yes, so. Àwọn tó bá yọ ní ọjọ́ wa. Ẹ máa sọ ló máa kọ English. Right, almost. Inshallah, the market is really out of soul. I think I will put it so. To buy it, so I do a daily. Hold on, right? Okay, On notes, on notes. I think about one master because of my time. I'm going to do not just introduce yourself and let's go to the next program. Online. I'm going to do what I'm going to As introduced our who are the leading to any level at the end, that's going to get you actually continue the program. Just the item that were the introduction of dignitaries for artificial introduction of who are the leading. So if there were the online, I will call you to Ambassador. Please, I tell our guys to give you the name for a job. Yes. Ọ̀dọ̀ ẹni ó ti yẹ́ra wọn, inú kì í ṣe ìṣẹ́bẹ̀rẹ̀ ó.
Host, please unmute our mic. This is YLP sound, please. Yes, sir. Yes, sir. Bóyá kẹ́ pè kán nu wọn personal. There is no account. Àwọn lọ́mú tiwọn náà. Àwọn kọ́ ni àwọn bíbá kọ́ ni host. Ẹ̀bẹ̀ wọ́n mú ti bẹ́ẹ̀. Wọ́n mú ti wọn bẹ́ẹ̀. Agbóyè wọ́n lè sọ fún ẹni tó host Zoom yẹn kó wọ́n mú ti everybody. Yes, sir. Ẹ pè wọ́n direct kẹ́ lè ṣàlàyé fún wọn. Ṣé ẹ ti ń kọ́ wa bẹ́ẹ̀? What's next? What's on? So, ẹ ti ń kọ́ wa lọ́ bẹ́ẹ̀ sí. Ẹ jẹ́ kí àìsí wa. Nígbà tó rí wíwá ẹ̀ discourse ẹ̀ ká kọ́ ní àbáwọ̀ fún àwọn ìdí àná. Ṣé ẹ ti ń kọ́ wa? Okay. Oh yeah. Jáde ìdílé ẹ̀rọ wà sí ìsìnkú. Okay, Dr. Larry, our friends are the good of Baba. Thank you. Oya, mute. Abẹ́ on mute jàre. Wọ́n ti gbé wáyà on mute báyìí. Oya on mute bẹ́ẹ̀. The host would like you to mute. Wọ́n ti gbé wáyà náà. Pastor, wọ́n ti gbé wá bẹ́ẹ̀ pé kẹ́ on mute. Ẹ click on that on mute. Wọ́n ti gbé wá báyìí, the host would like you to mute. Ọ̀ṣàlá, ó mute. Wọ́n rí control ẹni kí wọ́n sọ fún host kí host wọ́n mute everybody. Ẹ̀sà òjò ibi tó kọ́ ní láti wá ẹ̀rù ìyẹn ní sáàdì tí máa wá sọ fún wa. Ó ti wà on mute. Ẹ ti wà on mute. Ẹ̀wọ̀ ó ti wà on mute báyìí. Ó ti wà on mute. Hello.
Hello? Ṣé ẹ gbọ́ wa báyìí? Hello, ṣé ẹ gbọ́ wa? Láti àpẹẹrẹ ṣé ẹ gbọ́ wa? Ẹ̀dá pàṣẹ òkú ni ló ṣé ẹ gbọ́ wa? So bóyá ẹ bá wa ṣe Afẹ́fẹ́ ṣe introduction àwọn èèyàn ní Android fún introduction láti ṣẹ́jọ́ lọ́wọ́ bí. Okay. Ẹ ṣe. Ẹ ṣeun àwọn ọmọ wa ájà fún yìí. Wọ́n á bá wa bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àlàyé fún wa. Pàtàkì lọ nípa gbogbo ipa tí mídíà kó àti gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí láàárín wa àti ipa ẹgbẹ́ tí wọ́n nínú fọ́sọ̀rọ̀pọ̀ pẹ̀lú wa. Ẹgbẹ́ bàbá wa ní ọjọ́ òní láti wákàtí ọ̀rọ̀ ìlọ fún tó lè máa gbọ́ wọ́n bá ṣe fẹ́. Ájà fún mi nípa àbẹ̀sí lọ́sọ̀kè. Àwọn bàbá wọn fẹ́ mọ̀ wá gbogbo báwo la ṣe jẹ́ ẹ ṣeun. Ẹ ṣe ọmọ sàbàbọ̀ pẹ̀lú ìlú ọlọ́run wà pẹ̀lú ojú òde ní tìwá. Ẹ ṣe gbogbo bàbá mi ti wà nínú wọn kí wọ́n fi ara gbogbo láti kí láti ara bàbá wa Fáńjí Akíntóyè débi gbogbo bàbá bàbá tó wà nínú. Koiki Media Brigade the world closer to your doorstep. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olùgbọ́ wa, ẹ̀yin tí ẹ ń wò wá ní ilé lóko, ẹ jọ̀ọ́ tí ẹ bá ń gbọ́ ohun tí wọ́n ń sọ, ẹ jọ̀ọ́ ẹ drop ẹ̀ ní comment section kí a mọ̀ bóyá bóyá ẹ̀ ń gbọ́ wa àbí ẹ̀ gbọ́ wa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ yes tó bá tí ẹ bá ń gbọ́ wa, or tí ẹ bá gbọ́ wa ẹ bá wa tẹ no. Ẹ ṣé gan sí comment section. Ẹ ṣé gan. Koiki Media Brigade the world closer to your doorstep. Ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń gbọ́ wa nílé lóko ní ìrìnàjò, ẹ̀yin ọmọ Yorùbá tàtà tí ẹ̀ ń gbọ́ wa, ẹ jọ̀ọ́ tí ẹ bá ń gbọ́ ohun tí àwọn bàbá wa tí ẹ bá ń gbọ́ ohun tí wọ́n ń sọ, ẹ jọ̀ọ́ ẹ bá wa drop ẹ̀ ní comment section kí ẹ tẹ yes tí ẹ bá ń gbọ́ wa, tí ẹ bá dẹ̀ gbọ́ wa ẹ tẹ no. Ẹ ṣé gan ni. Àti ọ̀rọ̀ Adéníyì bóyá àwọn ọmọ olówó lọ́wọ́ ní pẹ̀lú Adéníyì wọ́n wà bí. Tó fún wa ní mídíà ayé ní ogun tí a kóra wa pọ̀ káàkiri ayé ní àwà láti ìlú Èkó. Ọmọ tó wà nínú nínú ọkọ tí ọmọ tó wà nínú Èkó tí wọ́n ṣe wọlé pẹ̀lú bàbá kò ní bí ó ṣe sẹ́ǹdì líǹkì sí wọn. So ọmọ tí wọ́n wà ní ìlú Èkó tó wà ní ìlú Yorùbá wọ́n wà bẹ́ẹ̀. Ọmọ bíi bàbá wa ọmọ Lúkà bàbá Èkìtì Lady K àti wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa ń kéré àgbègbè wọn wà bẹ́ẹ̀ ara wọn mídíà náà ni wọ́n wà. Wọ́n mídíà tó sí méjì tó fi jẹ́ pé àwọn táwa dé àtúrà àwọn akóra wa ní watch media torí káàkiri àgbà yìí ló wá wà. Ọ̀wọ́ tó wà ní wọn kóra wọn ní home gate àwọn mídíà náà ni wọ́n fi àsìkò yá fi wọ́n àfikún yìí pé ní ọdún 28 tó jẹ́ ọjọ́ Thursday ní agbára ọlọ́run máa lọ́ọ̀ṣì ọ̀nà home-based media wọ́n máa lọ́ọ̀ṣì fún wa fẹ́ kí gbogbo wa mọ̀ wọ́n kí a darapọ̀ wọ́n kí a fi lọ́ọ̀ṣì wọ́n ká fi wẹ́kọ̀ mọ̀ sí orí web media gbogbo wa náà ara web media ni wọ́n wà. Àwọn tí a wà ní ìlú òkèèrè àwọn ṣiṣẹ́ takuntakun ó dàbí lójú pé ní láti òkèèrè ọ̀tá wà ní diaspora. Èèyàn kan ń pè lọ́wọ́ lórí orí fóònù òsìkìtì ní láptọ̀pù ní ọkọ̀ lẹ́sìn ẹ̀ má bẹ̀rẹ̀. Àwọn tí wọ́n wà nílé náà wọ́n pọ̀ rẹpẹtẹ tí ojú ẹlẹ́hà ìdìbò ìṣàlẹ̀ máa ń pè. Ọmọkùnrin náà ṣe takuntakun ní ilé tó fi jẹ́ pé wọ́n rí bíi pé bíi tress wọ́n dẹ̀ ń ṣoríṣiríṣi fún ọjọ́ mẹ́ta yìí. Láti máa bẹ̀rẹ̀ nígbà tó lóun kan tí máa bọ́ ẹ̀há ní òun máa ṣe lóun máa ṣàlàyé bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ ẹ̀rí wọ́n pè ní olùṣàṣàǹsọ ẹ̀ lóun padà sílé. Àwa àbẹ̀ àrẹ̀yà ni kó má ṣe bẹ́ẹ̀ because wọ́n máa ń lérò pé gbogbo Yorùbá nation wọ́n fẹ́ jẹ́ kí wọ́n padà sí
ìlú ìṣẹ̀ṣe àwọn tá a bá lè jẹ́ mùsùlùmí wọ́n ti bá bí wa ní mùsùlùmí àmì sọ pé a fẹ́ padà sí ìṣẹ̀ṣe torí mùsùlùmí ni wá àwọn tó bá bí lẹ́nu náà àmì sọ pé a fẹ́ padà sí ìlú ìṣẹ̀ṣe torí kìrìsìtẹ́nì ni wá àwọn tó bá ní ìṣẹ̀ṣe náà tó yẹ pé ọmọ ọba làwọn kì í ṣe mùsùlùmí ọ̀dẹ̀ kì í ṣe kìrìsìtẹ́nì ó ní kí wọ́n kọ́ sórí ọwọ́ wọn bí wọ́n ṣe bá wọn bọ́ ṣe lọ́wọ́ Yorùbá nìyẹn tó àṣà ààrẹ abẹ ó dẹ̀ ti gbọ́ orí kò wọ́n bá sọ Yorùbá ní ṣọ̀tẹ̀ torí náà ló máa sọ wípé wọ́n bá ti wọlé ìṣèlọ́ṣẹ̀ báyìí wọ́n kálukú wa lórí ìgbà àti gáàdì ọkọ̀ ẹ̀ pé ọ̀gbọ́n ìka ìlú wọ́n ṣe wípé ọ̀gbọ́n àfọwọ́ tó lọ́pọ̀ láàrin òṣèlú tí ìmáa tẹ̀ wọ́n nípa yóò bẹ̀rù láti sọ orúkọ bẹ́ẹ̀ ọlọ́run lẹ́gàá kó tún wá ṣe nípa. Báyìí bí a ṣe ń bọ̀rọ̀ wà lọ àwọn Yorùbá World Media a máa ń ṣe oríṣiríṣi program ní ẹ má fàyè lẹ̀ fún wọn láti kọ́kọ́ lọ pè ní wọ́n máa disturb yìí fóònù tí ẹ̀ lò. mo ti gbọ́ ṣé ẹ̀ gbọ́ mi ní ìṣẹ̀ṣà ní wọ́n lọ àti máa tí wọ́n ti gbé ní ìsìn máa kọ́ ọ̀dún láti ọ̀dún àti ọ̀dún láti tó àkọ́ ọ̀dún láti ṣe ọ̀pẹ́ pẹ̀lú ọ̀fun yìí. tó ní agbára ọlọ́run àwọn Yorùbá World Media àmà ń gbà gbogbo wa náà lẹ́sìn ní tẹ́tà ló wà nínú wọn bí kìrìsìtẹ́nì tó wà ní ìlú wa lẹ́lẹ́ yàtọ̀ ẹsẹ̀ àbáyé wa àdè fi èsì torí ọmọ Yorùbá láti lò wá sí ẹlẹ́kọ̀ọ́ òsì ní àbáyà nígbà táwọn wà kékeré bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ní bàbá mi ní gbogbo ló wà bẹ́ẹ̀ tí a bá di ọ̀lẹ̀ tí wọ́n bá fẹ́ jáde à ń lọ sí àgbẹ̀bá wọn kọ́ ní àfojù kí àti gbogbo lẹ́gbẹ̀ẹ́ lápò ọ̀hún ṣọ́ọ̀ṣì ló wà bẹ́ẹ̀ láti láti gba ìgbà tí wọ́n ṣe kìrìtẹ́nì àwọn sílẹ̀ káàkiri àwọn ṣe bí wọ́n ṣe wà káàkiri ìlú tó káàkiri ìlú ìgbọ́wọ́ ní ìjọba ṣe wà lọ́wọ́ bí mo ṣe sọ a máa ń ṣe lẹ́yìn ìjà máa ń jáde ṣùgbọ́n a máa ń ṣe ìgbẹ̀fọ́ kò wá ní òdì náà ni tó bá tí ìwọ́n bá sọ ìgbà ní ìgbà jáde fún gbogbo ọjọ́ la máa fi jáde from Monday to Sunday a máa jáde tó bá kọ̀ọ̀kan kí ìgbà jáde a máa jáde tó lágbára ọlọ́run àkọ́bí báyìí lọ ṣùgbọ́n nígbà tí ọ̀wọ́ màdàmú tí wọ́n wà ní wọn tọ́tún wa ká tí ó jẹ́ kí a ṣe kí kó jẹ́ ká máa pọ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n lágbára ọlọ́run ti gbà gbóso ọ̀wọ́ náà wọ́n tí wọ́n jẹ́ ọ̀wọ́ náà tí mo bí ti ara lọ́kù sí ó ti tọ́ ọlọ́wọ́ ẹ̀dá lọ́jọ́ èyí ẹ̀ma bá fi fún àdúrà lórí ìkọ̀wé ẹbí tó bá kù sí nínú ọmọ Yorùbá níbi tí òótọ́ ò tí ì dùn kí ọlọ́run yẹ kó débẹ̀ kọ́pọ̀ òótọ́ ọmọ bíi tí wọ́n ti lò òótọ́ ṣùgbọ́n torí nǹkan tí wọ́n ń jẹ àti ojútì láti padà ni wọ́n ṣe wọn ọgbọ́n apá sílẹ̀ tí wọ́n dá àtàpá ìfẹsẹ̀ wọ́n máa lọ sí ṣùgbọ́n ọlọ́wọ́ lẹ́dàá tó dáa padà ọlọ́wọ́ lẹ́dàá ọlọ́wọ́ bá jẹ́ pé ó jẹ́ ọkọ̀ ọba yìí nìkan tó lọ́kùn wọ́n ti sọ tọ́wọ́ ọkọ̀ òun ti fi ọkọ̀ wọn lé ó ti lè borí wọn ò ní padà nínú àbúrú tó ń ṣe kọ́lọ́ kó ṣàánú wọn tó láàrú kì í ṣe lépè kọ́lọ́ kó ṣàánú wọn kó máa bá wọn ṣe síwájú lọ́pọ̀ ìpò sí àwa orí bí a ṣe wà nìyẹn so àdẹ̀wẹ̀ náà ẹ̀yìn Yorùbá àtọ̀dọ̀ bíréèkì pé ìgbàkigbà òrèkóòrè tí ẹ bá ní àsìkò ẹ̀yìn máa lójú sí wa ní Yorùbá World Media yálà ẹ̀ṣẹ́ bá wa sọ̀rọ̀ ní ẹtí ẹ̀ tó ti jókòó kẹwàá fi gbàdúrà fún wa níbẹ̀ kí Ọlọ́run jẹ́ kí àdúrà wa gbà tó ní ẹnu àṣẹ ẹ̀yìn bàbá wa ní ẹ̀wá ẹ̀kọ́ àwọn ọkùnrin ìlú ẹ sọ fún wọn pé ìgbà ọ̀la máa ráyè àparapọ̀ tó rà nílẹ̀ àdúrà lórí ìkànnì yẹn gidi gan so kẹ wá ṣe àdúrà fún wa àbí kẹ wá bá wa ṣètò gan kẹ wọlé ìjọ táwọn ọmọ ti wá tẹ bá ní nǹkan tẹ́lẹ̀ bá wa sọ ẹ lè wá bá wa ṣètò kẹ fi wá kẹ tó wà bí ìsọ ọmọ Yorùbá pé bó ṣe jẹ́ nílé kẹ tún fún wọn ní ìlú ayò ipò nǹkan lọ kẹ tún fún wọn lọ́kàn balẹ̀ ipò bàbá wa bá ń jáde tó yẹ pé ojú ìlànà bí wọ́n ṣe máa gba ìbánisọ̀ wọn wà kì í ṣe pé bóyá olóṣèlú àbí ìkọ̀kan ni wọ́n tó wá tún gbọ́ lẹ́nu àwọn èèyàn dàpọ̀dàpọ̀ bíi ti ní àti ìlú náà bíi ti ó yọ ọkọ̀ wọn òbí tó jẹ́ pé ó tún ń ṣe bákanbákan á jẹ́ kí ó dúró déédéé mi rò pé a lè ju báyìí lọ tí a fẹ́ tí màá bá yín sọ tó bá kù àbúrò ìlú ẹ̀fà gbóhùn sókè
ibi tí ọlọ́run ọ̀gbọ́n dé nìyẹn ẹ ṣe gbogbo ẹ̀rù ìyàwó pẹ̀lú màmá wa àti bàbá wa pẹ̀lú bàbá wa àti màmá wa lẹ́kọ̀ọ́ ìdí ọlọ́run tó ti wà Yorùbá nation máa ń lo ìgbà ẹ̀fẹ́. Ẹ ṣe gan ni àǹtí mi ní àtàtà ní agbára ìṣọlọ́run ayọ̀dẹ̀kùn lẹ́nu gbogbo àlàyé tẹ̀ ṣe fún wa pátápátá kódà tí àti ẹ̀dọ́rọ̀ pẹ̀ tó ṣe kọjá mi ọ̀rọ̀ tó fi ní ẹ̀jọ̀ láti lè fi padà lẹ́yìn ní wọ́n ti proud of mo kí ẹ̀yin dáàdì mi ẹ̀yin mú mi inú wa máa dùn sí ayọ̀ wa dẹ̀ máa kú sí gbogbo àwọn àlàyé wa gẹ́gẹ́ bí bàbá wa fi tó yẹ wọ́n ṣe fi tó yẹ fún wa àsìkò tí ìtò fún láti sọ̀rọ̀ ṣùgbọ́n jẹ́ kí ṣẹlẹ̀ fún wa kàmú lọ́wọ́ nígbà tí bàbá wa máa sọ̀rọ̀ náà máa fi ṣe àwọn àlàyé díẹ̀ fún wa nípa ìjàngbara yìí. À ń ṣe ìpàdé kan ní ìjẹta ìpàdé tá à ń ṣe yẹn ọ̀rọ̀ kan jáde ní nípàdé yẹn tó jẹ́ pé ó tọ́jú ẹ̀fọ́ mọ́tò ọ̀rọ̀ tó jáde kò sí nínú fúrógámù fúnpàdé ṣùgbọ́n ìyá ọlọ́dún láti ìlú ìtẹ̀lẹ́ ó dìde ní agbásùn ìpàdé ó ní pẹ̀lú omi tó tó omi sọ̀rọ̀ yìí bàbá wa tó lóye ìgbésẹ̀ wo lẹ̀ gbogbo àwọn ọ̀kan tí bàbá wa lọ́wọ́ wọ́n fi sílẹ̀ tí ó gbé ìbádàánú àgbáyé pé orílẹ̀-èdè náà ní ọjọ́ nígbà wọn lò gbogbo àwọn ọ̀kan yìí àwọn aráàlú yẹn mọ́ ìgbà tí àwọn bàbá máa bẹ̀rẹ̀ sí ní ṣe àmàlà yọ̀ wọ́n ní aráàlú tó sọ̀rọ̀ ìlú wà nípa fún wọ́n ní òun ní wọ́n ní olùkú tó dẹ̀rù wọ̀nyí àwọn ń gbìyànjú láti máa jẹ́ pàjẹ́ tó ìjọba ìlú ní àwọn ènìyàn wọ́n ní ìdí ẹ̀rí nígbà táwọn bá Amẹ́ríkà ẹ̀mí ẹ̀ máa sọ pé ó kó pírọ́jẹ́tì ẹ̀ Yorùbá tí bàbá wọn lọ́wọ́ tó tó sílẹ̀ lọ káwọn lọ bẹ̀rẹ̀ sí ṣe àyẹ̀wò wọn bàbá wọn yẹ nígbà káwọn gbẹgbẹ sẹ́yìn náà east west and south of western region wọ́n ní ìpàdé tó padà sílẹ̀ wọn òjò onídọ́lá látòrí ó gba àwọn ọ̀gá yìí pátápátá ní àwọn ìjọba àpapọ̀ ni wọ́n ti bàjẹ́ nítorí pé ẹ̀sìn ọ̀pá ní akẹ́kọ̀ọ́ wà ògùn láti tẹ ògo orílẹ̀-èdè Yorùbá láti tẹ̀ mọ́lẹ̀ pé ó wá ṣe ìgbọ́n títà ayérayé. ọ̀pọ̀ ẹ̀kọ́ tó dàbí lọ́kùnrin kan ṣe kì í ṣe fọ́tẹ̀ kì í ṣe fọ́ṣẹ̀lú ṣùgbọ́n bí kò ṣe rí pé ògo tí Ọlọ́run ní ń bá Yorùbá láti wá gbé ní gbogbo àgbáyé ògo pé àwọn ẹni olórí àwọn ẹni àkọ́jà Ọlọ́run àwọn ẹni olórí ní pé àwọn dúdú gẹ́gẹ́ bí aláwọ̀ dúdú àwọn gbogbo ní ojú Ọlọ́run ẹ̀yìn Yorùbá ilẹ̀ tẹ̀tọ́ ṣàbùkù fún láti ọ̀pọ̀ àdúgbò gbogbo àgbáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àwọn bàbá wa wọn mú òdodo yìí pé Yorùbá tẹ̀tọ́ bàbá sùn Yorùbá wà láti wá gba orílẹ̀-èdè dúdú ká nítorí pé bíbélì òkúta ọ̀pọ̀lọpọ̀ dúdú wà káwọn èèyàn tó fún wọn sí. àwọn kan yìí nígbà ìkọ́ra dúdú ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ṣàpadà yí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé tí ń bí ọgbọ̀n ìṣẹ́jú omi ṣàlàyé ọ̀rọ̀ yìí gbogbo ọdún tí wọ́n gbọ́ gbogbo ọkọ̀ tó rí bẹ́ẹ̀ wọ́n ti máa ń bẹ àwọn ọmọ ìpè ìjìyàn fún níbẹ̀ ni àwọn ọmọ káàrọ̀ òjìlé artist wọ́n ti fi religion wọ́n fi politics wọ́n ti fi tẹ gbogbo Yorùbá rí olúwa bá sọ pé ìdè nítorí pé ògo Olúwa ìmọ́lẹ̀ olùdókòtò lára wa ìdí ẹ̀yìn náà ṣe fún àwọn ọmọdé ìbọn nílé nígbà àti àkọ́ ájẹ̀wọ̀n náà ní pé Yorùbá ti ṣe gbọ́dọ̀ dìde nítorí pé we are bigger than Africa. Ilẹ̀ Yorùbá àwọn Yorùbá ló gba àgbáyé aju ìpínlẹ̀ Áfíríkà lọ aju kọ́ńtà Áfíríkà lọ nítorí pé ní gbogbo àgbáyé yóò ní kò sí lọ́wọ́ Yorùbá sí. ẹ wá wo ọkọ̀ tó wà ní Nàìjíríà ògo Yorùbá ní Nàìjíríà fi ṣe ògo ìjẹ́sùn tó bí láti ronú láti káwọn ìpè ọmọ ọba náà tó ṣẹlú aláṣọ náà ń wà kísà ẹgbẹ́ rẹ̀ lọ́jọ́ ìgbẹ́ ọgbà ọdún ká máa dẹ̀rọ̀ papọ̀ yìí kí ló dé fún ìjẹ́kù as Nigerians àwa Yorùbá gbogbo bọ́ọ̀lù bá wà gbogbo ẹgbẹ́ nu gbogbo ọdún tó ti pa àbújá pátá ilẹ̀ Yorùbá ni wọ́n ti wà ẹ wá wọ̀ kí ló ṣẹlẹ̀ ọlọ́wọ́ sí i ọ̀rọ̀ òkè tó sọ ṣùgbọ́n mo máa ń lọ nípa àbábọ̀ bàbá wa kí tó yẹ nígbà tí wọ́n lọ ṣe ń kó àyẹ̀wò àwọn
tó ti ẹ̀sìtáyà constitution àwùjọ ni wọ́n gbé wá lọ́wọ́ láti máa fi ṣe àwùjọ fún wa ṣé àbájáde ìyá àgbàmọ́ra àsìkò ní tó láti jáde ìdí ẹ̀yìn gbogbo kan ṣe wáyé pé ká gbìyànjú láti fọ́ sọ́ọ́ pẹ̀lú ìṣọ̀kan ká bá gbà pẹ̀lú òkú ẹrú lọ́wọ́ kì í ṣe èdè ọjọ́ kan kì í ṣe èdè ọ̀sẹ̀ kan ìdá kì í ṣe èdè ọdún ṣùgbọ́n ẹ̀ka oníta kò sí ẹgbẹ́ ọlọ́run tó wá sọ̀tọ̀ ní ìmúṣẹ nígbà tó ṣe ní ọ̀rọ̀ wà lápẹ̀tọ̀ náà òun lè sọ pẹ̀lú tó àwọn àmúṣẹ fún wa bí ọlọ́run ti máa ṣe o ẹ má jẹ́ kí àsìkò gbogbo ìka bá sọ̀rọ̀ ní àsìkò bá tó ẹ ṣe gan ni ó fa ètò lé bàbá wa lẹ́yìn lọ́wọ́ tó àbá tẹ̀sí pé yá wa dárúkọ ara wa àníyá wa àlàyé àkàbíkẹ́ akínpẹ̀lú bàbá wa òṣàlá akínyó àwọn mi wọ ọdún àgbà ẹ̀ka àbọ̀ ẹ̀kú ètò bàbá wa dé àárẹ̀ ẹ̀mí náà bàbá wa kọ́láwọlé súlẹ̀ àkínyín bàbá yìí wọ́n wà ní pẹ̀lú wa bàbá wa prophet Larry Dr. Larry Ajéwọlé àwọn náà wà ní ẹ̀ka àbọ̀ sórí ètò mọ́mí wa olórí èkó àkínyín ẹ̀ka àbọ̀ mọ́mí wa Fisáyọ̀ gbàgbọ́ ẹ̀ka àbọ̀ mọ́mí wa ọmọ ọba aláyéwà àkínyín pé ẹ̀ka àbọ̀ sórí ètò bàbá wa Adéníyì tàbí màmá wa ọmọ Adéníyì àkí ẹ̀mí náà gbàdúrà wa ọlájọ pípọ̀ ìdí ẹni tí gbogbo yín mọ̀ ní àkí àwọn náà àrí mọ́mí wa tó ti sọ̀rọ̀ ṣáájú àjí àpín àkíyín àrí iPhone ẹ̀ka mẹ́rin tí wọ́n jẹ́ àkí ẹ̀mí náà tó jẹ́ iPhone tó bá ní. àwọn tó wà lábẹ́ Christian Association of Nigeria a ní olórí tó fẹ́ wá bá wa pàṣẹ sí kó tó di pé gbogbo ètò náà kó máa lọ ní pẹrẹwu mo sì láyọ̀ láti pé bishop kọ́mọlọ́fẹ́ láti wáṣẹ ẹgbẹ́ àpapọ̀ pé. Nínú òwúrọ̀ ẹgbẹ́ àlèlúyà. Hallelujah! Gẹ́gẹ́ bí ojú ọkọ̀ àmì sí wọ́n ní lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú àti bọ́ tí àwọn ọ̀gá rẹ̀ tí ó sọ. Wọ́n mú ọ̀rọ̀ náà láti orin tí bàbá wa kọ kẹ́yìn ọ̀rọ̀ lẹ́sìn ọ̀dọ̀ yìí. Ó ní àṣeéṣe àfihàn olórí ọ̀gá. Àwọn padà pé ó ti ṣeé ṣe àdúrà wá tí ìgbà ó ti ṣe Ẹgbẹ́ àlèlúyà ọ̀hún. Àwọn àjọ̀dún pàpọ̀ ṣẹ̀ṣẹ̀ jẹ́ pàtẹ́wọ́. Náà, ó ní ìṣẹ̀lẹ̀ fún lẹ́yìn sẹ́yìn, ó lè ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bí wọ́n bá bí wọ́n mọ̀, Yorùbá nation ti dúró. Bí wọ́n bá bí wọ́n kọ̀, gbogbo wàhálà tí àwọn aṣáájú wa ti ṣe. Aṣọ èso. Bí wọ́n bá bí wọ́n kọ̀, à ń lọ lé wa. Wọ́n yá ọ̀pọ̀ tàbí ilé. Kò síbi tí a lè lọ kó lè dàbí ilé. Tí wọ́n bá sì ti fi àparí iṣu wọn àlejò. Wọ́n láti orí ẹsẹ̀ sí àti wọ́n pè ní ọdún wàásù ní ìkẹta ẹsẹ̀ ìkíní. Ó ní orúkọ fún ìgbà tí ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún. Àwọn ọmọ wà nínú Bíbélì tí wọ́n máa ń kíyèsí ìgbà àti àkókò. Náà, ẹgbẹ́ tó máa ń wá sí ìrántí wa. Àwọn ọmọ tó kíyèsí àkókò mọ̀ pé ibi ọ̀pọ̀tọ́ ó ti ń wé ẹ̀ka rẹ̀ tí ń lọ tuntun tó túmọ̀ sí pé ìgbà ìrúṣẹ́ kíni o òṣùwọ̀n ìdílé. So, this is the right time for Yorùbá nation to spring up. Now, Jacob ní ìrìn àjò. Ó sá kúrò ní iwájú ẹ̀kọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tó dá tó kú àkókò tí wọ́n fi àparí ìṣú hàn, ó kíyèsí pé
ohun tó lọ. Ní kíákíá ẹ̀rọ ọlọ́run sì yọ sí ó sì gbà pé àjò dàbí ilé ó bẹ̀ gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ ó gbé ìgbésẹ̀ akọrin ó bẹ̀ lọ tiẹ̀. Nígbà tí àwọn ọ̀tá ti dé tí bàbá ìyàwó rẹ̀ lọ́wọ́ tó tì í akẹ́rù olúwa tètè yá lọ pọ́ ẹni tó wọ́n lọ lẹ́pà yìí tó wọ́n débẹ̀ wọ́n sọ burúkú sí wọ́n sọ ọ̀rẹ́ sí àwọn ní ìran náà ìran Áfíríkà òkú adúláwọ̀ àwọn ní ìran náà tí olúwa gbé wọ́n tó wọ́n ní kọ́ ìfọ́síwọ̀ yóò wọ́n lè ìṣòro ẹ̀kẹ́ni yóò wọ́n lè ọmọ òkú àti ẹni tó bá ti sọ̀rọ̀ ní orúkọ orúkọ ọlọ́run Ísírẹ́lì a ó bẹ̀rẹ̀ lórí wa. Ìwé tó wọlé 14, 13 to 15. Ọlọ́run sọ fún àwọn ọmọ fún ọ̀sẹ̀ ó wá sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí ni wọ́n kù fún sọ fún ọmọ ṣe kí ni. Yorùbá àtọ̀tọ̀ àtọ̀tọ̀ ṣoṣo níbi tí a dé lóyìí ẹ̀rọ tẹ̀lé sọ pé aláàtúwà ọmọ kí ló tẹ̀wá tù wá rárá. Ẹ̀rọ ẹ̀rọ sísìn àbí àgàrà ẹ̀rọ ìrùkẹ́ náà wọ́n ní 500. Yàtọ̀ sẹ́yìn pẹ́rẹ́ 500 ti wọ́n sí 6 months. Ìgbà wo la ṣe ìyá? Ìgbà wo la ṣe ìyá? Ẹ̀rọ ìgbẹ̀rẹ̀ aṣojú, ẹ̀rọ ìgbẹ̀ àkù. Ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa ní wípé kí a ṣe kí ni o? Ohun tí a rí wá ní kò lè dá wa tó ká lọ́wọ́. Òkè tí ẹ rí ọkọ̀ àti òfin kò lè dá wa tó ká lọ́wọ́. Kúndùn ọ̀sán ọmọ rẹ̀ á kú tó fi mọ́. Ìlú Yorùbá ẹjẹ́ kìí lórí ẹsẹ̀ wa. Ilé ti tó lọ. Ẹgbẹ́ ká gbé ìgbésẹ̀ akọrin ẹ̀jẹ̀ ṣíṣe tó tọ́ ní orúkọ ọlọ́run Olódùmarè àti ní orúkọ Crown Association ní Ondo State chapter. Mo kí yín ní orúkọ Olúwa kò ní bàjẹ́ fún wa o. Ìdí tí gbogbo wa ò lè fi ṣojú Yorùbá ní wípé kì í ṣe gbogbo wa ní ọmọ Yorùbá. For instance, Tẹ́lá Ẹ̀kọ́wà tí mo jẹ́ chairman ọmọ Ondo State, Hausa wà ń bẹ̀, Igbo wà ń bẹ̀, Fúlàní wà ń bẹ̀. Nígbà tí wọ́n lọ ń fẹ́ ọ̀tá pé kó wọlé ní Christendom ọ̀rẹ́ ni wá, ṣùgbọ́n tó bá ti débi tí a dé yìí, owó lè wà láàrin bàbá àtọmọ fún wa ní ọjọ́ kan ọlọ́pọlọ pípé ní ìran Yorùbá. Ṣáínà bó ṣe bẹ̀rẹ̀ lé o kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lónìí àwa ní ìran tí a fẹ́rọ àwa ní ojú àlùfáà Ọlọ́run àwa kékeré ní òwò adúláwọ̀ gẹ́gẹ́ bí orin wa ti ṣe rí ògbó wa ò ní padà sẹ́yìn. Báwa bá káwọ́ wẹra kò sẹ́ni tó máa jà fún wa o. Ní ìgbà tí a bá dìde láti jà ní áńgẹ́lì Olúwa yóò wá ṣáájú ìtì ìgbàanì. Tí wọ́n bá sọ pé ta ni àwọn ọmọ Ísírẹ́lì sísìn àwa ìran Yorùbá ni. Torí pé lóòótọ́ ìrìn àjò ńlá ni láti fi sí Ísírẹ́lì ṣùgbọ́n ìṣe wa àwọn kọ́tọ̀ wa wọ́n ṣe kí ni ó fún ara wọn tó kọ́ ara wọn pàápàá jọ ní ètò ìgbéyàwó. Torí náà kọ́ àwa ní orílẹ̀-èdè Ísírẹ́lì Yorùbá a ò sì ní dẹrù fún ẹnikẹ́ni àkókò títọ́. Ó yá kájọ pé ó yá kémi gbé. Ó yá kájọ pé Yorùbá nation yìí ti gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kémi gbé.
go way back. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan gbé kémi gbé. A ò ní fojú wẹ̀, a ò ní padà sẹ́yìn rárá. Nítorí wípé ìwájú lọ láì tí máa lé sí ìwájú ní ilẹ̀ Yorùbá tó máa lọ. Iléyá o, ọmọ Olúwa iléyá. Bí à ń lọ, ṣùgbọ́n yẹ ká padà sílé. Kájá wá lọ́kọ̀ tí kò yọ, ká lọ gbómi làkàná. Iléyá, iléyá o, ọmọ Olúwa iléyá. Nítorí àwọn àkókò àwọn bàbá tó ń gbé láti Kwara wa gbalagẹ̀ lọ bí síkírọ́tì orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí ìwé tó sòrò sí àlẹ́fẹ́ tó fi òwò rẹ̀ tó máa fẹ́ kí ó sọ pé lára àwọn fídíò tí wọ́n ṣe wọ́n ìsìn when I saw that thing so èmi náà fẹ́ kí gbogbo wa gbọ́ kí ni àwọn ìfihàn àwọn àsọtẹ́lẹ̀ tó ti wà torí pé láàárín àwọn àtàjẹ́ Christian àwọn tó ṣe rí ìran ìdí tí Frederick Rugard àti àní ẹ̀rí tó ti ń mú tì wọ́n ti sọ wá lórúkọ pé Niger area ní máa jẹ́ tó gbogbo ọdún kéde ní kò lè gbàgbà mi ò rí ẹni prophetic revelation tó gbé jáde so àwọn bàbá wa bí I'm standing to be corrected ṣùgbọ́n nínú àwọn ẹ̀kọ́ tó fẹ́ sọ fún àyè àwọn kan dìde àwọn kí àwọn tó fi ṣẹlẹ̀ tó kó jẹ́ ẹ̀kọ́ ọkùnrin ní ẹ̀ka tí ìsọjí 19 party bá ṣẹlẹ̀ tí ọlọ́run lẹ̀ ní bàbá ayọ̀ tó lé bàbá lọ láti dé pẹ̀lú gbogbo ìṣọ́ọ̀jì pé kí ni ìtọ́ ń ṣe láti ìgbà yẹn ti di 1960 tó jẹ́ kí gbogbo kan ní ilé ẹni dìsẹ́mì ilẹ̀ Yorùbá lọ́jọ́ tí wọ́n àpẹẹ náà lọ́wọ́ gbé bàbá olówó dìde in the spiritual side tani bàbá in the political area tani bàbá olówó and at the end of the day àwọn méjèèjì yẹn jọ in that generation so the same party náà àwọn tí ìgbà tí orí ìlú yẹn wá pé better foundation and peace so and we need to trace it so that a lè wọ́n bá ṣe máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó wọlé bá tẹ̀lé pẹ̀lú àwọn counterpart bá táwọn olóṣèlú kọ̀ pé Nàìjíríà kò lè rán tó lọ́rùn ti sùn papọ̀ èyí olùkọ́ àgbẹ̀ so it is my pleasure láti fi àwọn bàbá wa àbàbá gẹ́gẹ́ ojú láti fara sí Yorùbá lè ṣe ara. Yorùbá lè ṣe ara. Yorùbá lè ṣe ara. Kí bàbá wa Professor Fadi Akintoye, the eminent hero of this time. Mo kí Sunday Adéyẹmọ Ìgbòho ọkọ wọn. Gbogbo ẹ̀yin níbi àtẹ̀jáde kékeré. Mo ní ayọ̀ lẹ́yìn tí mo sọ gbogbo ẹ̀ wà nínú ìwé àti ìwé ṣíṣẹ́. Ìrìn àjò Yorùbá àkàsọ̀ Greek wáyà ṣùgbọ́n wà ní lọ́dún tí bàbá sọ tí àwọn rí àkọọ́lẹ̀ tí a sì gbọ́. Pẹ̀lú ọ̀nà ọlọ́run mo rí àwọn ìwé ìwòrí lọ́wọ́ ẹ̀. Bàbá wa àpọ́sù ló ṣe Ayọ̀délé bàbá Márùntìmí àti bàbá wa Awólọ́wọ̀ Jeremiah. Àwọn méjèèjì wọ́n gbà ní orílẹ̀-èdè Yorùbá
nínú ìkẹta pé Ọlọ́run wá pe àwọn méjèèjì tó fẹ́ láwọn níṣẹ́. Yóò kú ẹyọ kan ṣoṣo, ìkan ṣoṣo ló kù. Tí ò sí níwọ̀n tí ìpè òun náà ní ẹ̀mí mímọ́. Pé tí ẹ bá ti lọ, tí a bá ti gbà á, ilẹ̀ yóò bá gbogbo ògbó tó ti lọ á ṣe níbi ohun. Bàbá wa àkọ́sùn bàbá láti òkú gbogbo ọ̀rọ̀ àdúṣe ẹ̀sán. Ó ní nígbà tá a méjèèjì pọ̀, olówó ló wá ló fẹ́ tọ̀, láwọn olówó ló fẹ́ tọ̀. Ó ní ìgbà tó máa wo ẹ̀yìn tó ti lè òkú gbogbo ọ̀rọ̀ ẹni tó bá kọ ní àpẹẹrẹ òkú gbogbo ọ̀rọ̀ lánàá. Ó ní òun wá pẹ̀lú ọmọ òyìn mọ́, ó lò bá padà sọ́dọ̀ ẹ̀. Ẹni tó lọ lọ́wọ́ ní ilé ọmọ òyìn mọ́. Ó lè sọ̀rọ̀ pé àpẹẹrẹ ìwọ ló kọ́kọ́ lọ tó fi ẹ̀mí mọ̀yẹ̀ hàn wọ́n. Tẹ́ bá ti gbà á, àwọn náwó wà lọ láti lọ kú nǹkan mèremère ẹ̀ wá ní padà. Ó ní òun á bẹ̀rẹ̀ wá padà. Ṣùgbọ́n nígbà tó dé stéèjì kan, àwọn náwó àti babalọ́lá wọ́n jọ lọ gbàdúrà. Ibi tó ti máa ń gbàdúrà nípa orí ọ̀fẹ́ Ọlọ́run tó gbé wájú lẹ́yìn ìlú Ọlọ́run lò láti dogun rẹ̀. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ní gbogbo olúkà tó wá síbẹ̀ kò ráyè ní ìwé mọ́sí, òwe yọ̀ àwọn. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, òkúta ní bàbá tó ní káwọn náà wò ó síbẹ̀ pé ìjọba bá ti padà lẹ́yìn Ọlọ́run òní tó lè òye o. Ó sì kójú òun sí wàhálà ọ̀pọ̀lọpọ̀ ọdún. Kí la wà lẹ́nu? Ẹni orí ọ̀pọ̀ Ọlọ́run, ibẹ̀ yẹn sábà máa ń mú tó lù gbogbo ẹsẹ̀ èsì jẹwà ní àlùṣe ní ó yẹ kẹ́ dìde. Mo ní orí ọ̀fẹ́ láti sọ. Ìdí àjẹ lọ́wọ́ yìí, ẹ̀kọ́ bẹ́ẹ̀ ní ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run. Kékeré wọn bírífù mẹ́wọ́. Ìdánwà. Ohun tó ní yóò ṣẹlẹ̀ pé bàbá ní 1957 ló sọ wípé Nàìjíríà fẹ́ gba òmìnira. Ó ní wọ́n fún wọn. Ó ní ṣùgbọ́n àwọn sójà yóò máa rúùlù wa. Ó ní wọ́n wá sọ òmìnira di òmìnira. Ẹyẹ wọn lọ rẹ̀ ní ìrẹsì Ọlọ́run àti ìdí àdúrà ojúkorojú kì í ṣàdúrà orí pílátífọ́ọ̀mù. Ìbí tí iná lọ́jọ́ kìíní àná tí ìṣubú ti dé ẹ̀jẹ̀ ká pé ìdílé bẹ́ẹ̀ nípa ìgbẹ́gbẹ́ wọn. Mo rọ̀ wá eléyìí ṣe mi ò fẹ́ wá tó bá jẹ́ lásìkò lọ́rùn mi lè wá. Torí mo sì kìnnà. Ó pọ̀ ní títí tí mo ní ìròyìn lè wá. Ṣùgbọ́n lónìí mo bẹ Ọlọ́run òṣèré owó tá a bá ṣe lórí ẹ̀jẹ̀ bá jẹ́ kí mo ti ṣe jáde wà ní owó káàkó. Ó sọ̀rọ̀ lórí Nàìjíríà. Ó sọ̀rọ̀ lórí gbogbo àgbáyé. Bàbá ti kú ní 1959. Ó dẹ̀ sọ̀rọ̀ ní 1957. Ẹ̀rọ sí wa lọ́wọ́lọ́wọ́. Tí àwọn ẹ̀kọ́ àti ìrẹsì ọlọ́pàá wá dìde báyìí pé àdúgbò gbọ́ lọ́wọ́ Fúlàní. Ẹ jẹ́ ká wá lóye ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ká mú ẹlẹ́yà mẹ́ta. Ká mú bẹ́ẹ̀ ní mo lè jọ kúrò. Bẹ́ẹ̀ tó kù ti bá ọ̀gá nínú ẹ̀. Gbogbo àwọn ìrẹsì Ọlọ́run ló yẹ ká ní tírẹ́nì. Lórúkọ Jésù àwọn ìbọn ha. Mo láwọn ìbọn ha. Èmi gbàdúrà. Àwọn bàbá wa wọlé wá bá wa láyé àtàlàbíà. Ilẹ̀ ìdẹ́sẹ̀ lọ àti níbẹ̀. Bábí ìbẹ̀. Ìbáàdì ìbẹ̀. Ẹ̀kọ́ àṣẹ. Àwọn wòlíì làbí sọ. Ó sọ nípa ọjọ́ ọ̀gá lórí àkókò òkúta gbọ́dọ̀ náà kó wá ti bẹ̀rẹ̀. Tí ọlọ́run pa lórí òkúta látẹ̀lé àìkú. Ìfá nígbà ohun tó ṣẹlẹ̀ láyé lọ́wọ́lọ́wọ́ ó wà nínú ìjọba lọ láti sọ ọ́ lẹ̀ tó ní 1959. Àwọn òkèèrè ilé ìfowópamọ́ máa ń fẹ́rẹ́ bá bàbá kan sọ̀rọ̀. Òun náà lè pé ó
orílẹ̀-èdè bí tí wọ́n fi Yorùbá há sí wọ́n ṣe sọ́nà ẹ̀ pé wọ́n fi Yorùbá há sí ní orílẹ̀-èdè Nàìjíríà ló dẹ̀ fi ọjọ́ ta ájáde bẹ̀ ó kó Yorùbá tó lè kú jáde àti pé Yorùbá sì ní Yorùbá adúláwọ̀ tó yẹ pé òmìnira Yorùbá ló máa ń kí àwọn orílẹ̀-èdè adúláwọ̀ tó kù náà gba òmìnira ṣẹ̀wá ni pé iṣẹ́ fún àwọn ọmọ iṣẹ́ tó bá gbára sí gbogbo àwọn ikọ̀ ìbéèrè lọ́wọ́ wa wọ́n sí gbogbo àgbáyé gbogbo àwọn ọmọ ìdánilẹ́tì wa ibi tó ti bẹ̀rẹ̀ nìyí Jerusalem wa ibi tó ti bẹ̀rẹ̀ nìyí àwọn ìran Áfíríkà tó kù àwọn tó ń dúró dè ṣùgbọ́n ẹjẹ́ ká bẹ̀rẹ̀ kí ní fún àfúrà ti méèkì gẹ́gẹ́ bí ẹgbẹ́ Kírísítíẹ́nì ipò tó lẹ́gbẹ̀ẹ́ Nàìjíríà lábàá sọ pé àwọn ẹ̀yà Áfíríkà tó kù àwọn ẹ̀yà wa tó àwọn ìjọba tó ṣe dá wa dúró mélòó nínú àwọn ìjọba ńláńlá tó wà lápá sí àwọn olórí ẹ̀kọ́ táwọn síbẹ̀ tí o ṣe pé sàlẹ̀ nínú àwọn tó kù sí torí àwọn tó lẹ́gbẹ̀ẹ́ sọ pé wọ́n fẹ́ ká Kírísítíẹ́nì wọ́n fẹ́ kí á darapọ̀ káyé ìdàgbà wa nílé yìí gbogbo àgbà láti yìí Ọlọ́run yóò yà wá ní ọgbọ́n rẹ̀. Praise the Lord. Ṣé ẹni tí lóòótọ́ Yorùbá bọ̀ wọ́n ní tí a bá rí ọlọ́rọ̀ ẹ̀yìn sọ̀rọ̀sọ̀rọ̀ la máa ń gbà. Tí a bá bojú ẹ̀ bó ti wù kéèyàn kéré tó, mi ò kéré ní 50s, mi ò kéré ní 60s, mi ò kéré ní 70s láti mọ nǹkan tó wà ní ilẹ̀ Yorùbá. Mo mọ̀ ìgbé àwọn tòmátò kan wà tó máa ń ní igun mẹ́rin tó ń tóbi tó ń dá tó ń dùn káàkiri nílẹ̀ Yorùbá. Mo mọ̀ wípé ẹni láti wà tó jẹ́ pé a máa ń sí tó jẹ́ pé ó máa ń ní ké lẹ́yìn dáadáa tó máa ń tó ju àdúgbò lọ bí òkèlè. Mo mọ̀ wípé 5 settlement yìí wà tí bàbá Awólọ́wọ̀ àtọ̀mọ́ ẹlẹgbẹ́ tí wọ́n ṣe káàkiri tó jẹ́ pé wọ́n lọ pàpàdà àmọ́ lábẹ́ ìbọn. Mo mọ̀ wípé lónìí báyìí a bá ṣì wọ àwọn ọ̀nà kọ̀ọ̀kan káàkiri ilẹ̀ Yorùbá ẹ̀rí mọ̀ nígbà àwọn ọ̀dà títì tí wọ́n dà láyé ó dáa ju sọ́yòrò tí wọ́n dà lóde òní. Mo mọ̀ sí òní mo mọ̀ wípé University of Ife 70 ni mo ti lọ́wẹ̀. Mo dẹ̀ mọ̀ nígbà wọn tó ṣòṣáájú mi tí wọ́n lọ́wẹ̀ wọ́n mọ̀ nígbà tó jẹ́ yunifásitì. Bẹ́ẹ̀ náà ni Cocoa House tó wà ní Ìbàdàn. Mo mọ̀ wípé ilẹ̀ Yorùbá náà ló wà àgbélé púpọ̀. Mo mọ̀ wípé ní ìgbà yẹn tí àwọn àgbẹ̀ wa tó bá lọ sọ́kọ́ tó bá ní iṣu. Mo mọ̀ wípé wọ́n máa ń sọ iṣu, wọ́n á sọ mọ́ ọgbà, wọ́n máa ń sọ oríṣiríṣi. Mo mọ̀ wípé àgbélé nígbà náà ilẹ̀ Yorùbá láti rí gbogbo ẹ̀ lẹ́jọ̀ wọ́n. Lóde òní gbogbo nǹkan òní wà. Láàárín náà, ara kan tí bàbá tó sọ bàtà ṣèpàdé níjẹta nìyẹn tí wọ́n béèrè lọ́wọ́ bàbá ẹgbẹ́ tó kà lára. Gbogbo ẹ̀ tí kò rà ṣùgbọ́n a fẹ́ dá ìgbà padà sí eré. Ara èyí tó fi gbọdọ̀ lọ fún èmi àti ẹ̀yin àti gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi àtàwọn tó jẹ́ pé wọ́n ń bá ẹ̀sìn àbáláyé náà ṣe àti Mùsùlùmí ká sowọ́pọ̀ lórí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa kó má bàa gbé sóko lágbára Ọlọ́run á ṣe é ṣe fún wa. Ẹ ṣe nítorí pé orí àwọn èèyàn wa tó máa rìnrìn àjò àti pé bàbá àti dá wọn dúró. Èmi gan ọṣẹ́ ẹni tí ìgbà jẹ́ pé Ọlọ́run ló fún bàbá lókun àti agbára pẹ̀lú ọjọ́ orí wọn. Ẹ̀jọ̀ ká tún fi àdúrà ràn wọ́n lọ́wọ́ torí níjẹta bàtà ṣèpàdé. Àṣọ pé màmá ìyàwó wọn pé 87 years tó náà ẹ̀jẹ̀ ká gbàdúrà àwọn tí wọn. Ọlọ́run wá bá ní ìyàwó wọn sókè. Láti ìyàwó bàbá Pòfẹ́sọ̀ Bánjí Adétóyè ká máa gbàdúrà fún àwọn méjèèjì. Wọ́n ṣe é sí ní kò yé mi rárá. Ìpàdé yẹn more than 5 hours la ṣe wọ́n lè dúró sí wa. Nítorí náà lẹ́yìn báyìí ẹ̀kọ́ àgbàgbọ́ ti tú wà lórí afẹ́fẹ́ fún ọ̀rẹ́ sí wa. Àwọn ẹgbẹ́ mi tọ̀wọ̀tọ̀wọ̀ tẹ̀yẹ́tẹ̀yẹ́ tàbúrẹ́tàbúrẹ́ tó ìgbókòǹgbó láti dọ́ọ̀ lẹ́nu àgbájẹ́ nígbà ọ̀rọ̀. Olúwa
ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó dá Yorùbá bó ṣe dá wa àti bẹ̀rẹ̀ tó dá wa ní ẹ̀yà tó yà. What goes out to your doorstep once again. Thank you so very much.